A kú déédé àsìkò yìí, kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ Nàìjíríà. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́rọ̀mádé. Àwọn adarí ẹgbẹ́ òṣèlú Labour ti bu ẹnu àtẹ́ lu bí wọ́n ṣe yọ Sínátọ̀ Aliu Ndume kúrò nípò olórí àdámọ̀lẹ́kùn Chief Whip ní ilé ìgbìmọ̀ lánàá. Lẹ́yìn tí wọ́n rọ̀ nípò ni wọ́n fi Sínátọ̀ Tahir Mangunu tó ń ṣaṣojú àríwá Borno rọ́pò rẹ̀. Ìṣípòpadà Ndume yìí wáyé lẹ́yìn tí wọ́n gba lẹ́tà láti ọ̀dọ̀ alága gbogbogbò fún ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC Umar Ganduje àti akọ̀wé ẹgbẹ́ Sínátọ̀ Bashir Ajíbọ́lá. Ààrẹ ilé ìgbìmọ̀ Godswill Akpabio ṣe ètò ìdìbò lórí ìgbésẹ̀ yìí tí gbogbo sínátọ̀ láti APC sì gbà wọlé, ṣùgbọ́n nígbà tí wọ́n ń fèsì sí ìṣẹ̀lẹ̀ yìí nínú àtẹ̀jáde àná ní ìlú Àbújá, akọ̀wé gbogbogbò fún ẹgbẹ́ òṣèlú Labour Obiora Ifo ní àti sọ òtítọ́ ti wá ń di ẹ̀ṣẹ̀ báyìí lórílẹ̀-èdè. Wọ́n ní ìdójútì tí Akpabio ṣe fún Ndume ṣe àfihàn irúfẹ́ agbára apàṣẹwàá tí ìjọba Akpabio ń darí pẹ̀lú ẹgbẹ́ òṣèlú rẹ̀. Wọ́n ní ẹ̀ṣẹ̀ tí Ndume ṣẹ̀ dá lórí bí ó ti ní ìgboyà láti sọ̀rọ̀ lórí ipò tí ọrọ̀ ajé orílẹ̀-èdè wà, bí oúnjẹ ṣe gbówó lórí àti bí Ààrẹ Bọ́lá Tinubu ṣe kọtí ìgbọ̀nyin sí ìṣẹ́ òun òṣì tó ń kojú ọmọ orílẹ̀-èdè. Ó ní ọ̀nà tí ìjọba tó wà lóde yìí ń tọ̀ léwu gidi. Oṣù mélòó sẹ́yìn ni tí Sínátọ̀ Abdul-Ningi tú àṣírí ìwà ìkọ̀kọ̀ tó ń lọ láàrin ìjọba níbi tí àwọn adarí ilé ìgbìmọ̀ pẹ̀lú ẹ̀ka wọn ti ń ṣe màgòmágó pẹ̀lú owó ìṣúná, ni ó sọ Ningi di ẹni tó ń rọ́kúnlé bí wọ́n ṣe gba ipò lọ́wọ́ rẹ̀. Èyí kò tó ìwà ìbàjẹ́ tó ń lọ pẹ̀lú ọrọ̀ ajé orílẹ̀-èdè, níbi tí ìwọ̀nba àwọn kan ti sọ èyí di ọ̀nà ìjẹfúnra wọn. Àìpẹ́ yìí ni àjọ alámòjútó ètò ọrọ̀ ajé National Bureau of Statistics sọ wípé ọ̀wọ́ngógó oúnjẹ ti fò sókè sí 40.66%. Láàárín ìṣòro yìí ni a gbọ́ wípé ilé-iṣẹ́ ààrẹ san $140 bílíọ̀nù fún ọkọ̀ òfurufú aládàáni fún ààrẹ presidential jet àti iṣẹ́ ojúnà tí kò ní nǹkan ṣe pẹ̀lú ìṣòro ọrọ̀ ajé orílẹ̀-èdè. Ẹgbẹ́ òṣèlú Labour ní orílẹ̀-èdè tí ń wọ inú ìjọba apàṣẹwàá lọ, kí ọmọ Nàìjíríà wà lójú lalákàn fi ń ṣọ́rí láti lè dènà agbára ebi tí ìjọba yìí ń lò. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Lánàá ní ìgbìmọ̀ àwọn àgbààgbà Yorùbá Council of Elders YCE rọ ajìjàǹgbara fún ilẹ̀ Yorùbá Sunday Adéyẹmọ tí gbogbo ènìyàn mọ̀ sí Sunday Ìgbòho kí ó kọ́kọ́ mọ àbájáde iléeṣẹ́ tuntun tí wọ́n ṣẹ̀ṣẹ̀ dá sílẹ̀ fún àwọn ẹran ọ̀sìn kí ó tó fi ìwé ìjáde kúrò nílùú eviction notice ránṣẹ́ sí àwọn Fúlàní darandaran ní ẹkùn rẹ̀. Ẹ̀bẹ̀ àwọn àgbààgbà yìí ń wáyé lẹ́yìn tí Sunday Ìgbòho pè fún àti fi tipátipá lé àwọn ọ̀daràn tí ó wà láàrin àwọn Fúlàní darandaran kúrò ní ẹkùn gúúsù ìwọ̀ oòrùn. Akọ̀wé YCE Olóyè Ọládípọ̀ Oyèwọlé níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò pẹ̀lú akọ̀ròyìn sọ wípé YCE mọ rírì iṣẹ́ Sunday Ìgbòho àti bí ó ti ń pè fún òmìnira gbogbo ẹkùn gúúsù ìwọ̀ oòrùn kúrò lọ́wọ́ ìjọba àwọn Fúlàní àti afẹ̀sìn Islam bojú Fulani Jihadist and Fulani Hegemony. Ṣùgbọ́n òfin Nàìjíríà dáàbò bo gbogbo ọmọ orílẹ̀-èdè níbikíbi tí wọ́n bá wà lórílẹ̀-èdè Nàìjíríà. Síbẹ̀síbẹ̀, YCE fẹ́ fún ìjọba Tinubu ní ààyè láti yanjú ìṣòro pàápàá jùlọ lórí ìdásílẹ̀ Ministry of Livestock Development àti agbára tí wọ́n fún wọn gẹ́gẹ́ bí ààrẹ ṣe kéde rẹ̀. Wọ́n ní àwọn lérò wípé Ìgbòho pẹ̀lú àwọn ẹgbẹ́ ajìjàǹgbara yòókù yẹ kí wọ́n ṣe sùúrù, kọ́kọ́ mọ bí ajá yàrá sí kí wọ́n tó gbé ìgbésẹ̀ àti fi tipátipá lé wọn kúrò nílùú àti kúrò ní ilẹ̀ Yorùbá. Fún ìdí èyí, gẹ́gẹ́ bí ọmọ Odùduwà nítòótọ́, a gbọ́dọ̀ ṣọ́ra kí a má bàa sọ ìwà rere wa nù pẹ̀lú ìwà ńwara. YCE tẹ̀síwájú wípé bí Tinubu ṣe jẹ́ ààrẹ orílẹ̀-èdè, àwọn kò ní ṣe ohun tí yóò fa àkóbá fún ìṣèjọba rẹ̀. Lótìítọ́ orí òdodo ni Sunday Ìgbòho dúró lé, ṣùgbọ́n ó gbọ́dọ̀ ṣe sùúrù fún àbájáde àṣẹ tuntun láti ọ̀dọ̀ ìjọba lórí ààbò fún ẹ̀mí àti dúkìá. Àwọn gómìnà gbọ́dọ̀ ṣe àlékún èyí gẹ́gẹ́ bí ẹ̀ṣọ́ aláàbò àgbà
nítorí ojúṣe wọn ni. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Ìjọba ìpínlẹ̀ Èkó sọ lánàá wípé àwọn kò dá ètò gbaléǹgbàta olóṣooṣù monthly environmental sanitation padà, bẹ́ẹ̀ ni àwọn kò ní lọ́kàn láti bẹ̀rẹ̀ kónílé-ó-gbélé tipátipá nínú oṣù keje. Kọmíṣánná fún agbègbè àti ìsun omi Tòkunbọ̀ Wahab ni ó sọ eléyìí di mímọ̀ nínú àtẹ̀jáde bí ó ti ṣe àpèjúwe ìròyìn tó gbòde kan yìí gẹ́gẹ́ bí iṣẹ́ àwọn màdàrú ènìyàn tí wọ́n kúndùn láti máa ṣi ará ìlú lọ́kàn. Ó fi kún un wípé kò ní sí ìdíwọ́ fún ìrìnnà títí di ọjọ́ àbámẹ́ta tí ó gbẹ̀yìn oṣù keje gẹ́gẹ́ bí ìròyìn aṣinilọ́kàn wọn ṣe jábọ̀. Wahab ní kò sí ìgbà kankan tí gómìnà fi kéde wípé ètò gbaléǹgbàta àti ìdíwọ́ fún ìrìnnà yóò wáyé nínú oṣù keje tàbí oṣù kankan ní àkókò yìí. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Àwọn agbébọn ti ṣekú pa olórí ìlú Kurmi Kare Ishaya Barnabas tí wọ́n sì jí olùgbé mẹ́ta lọ ní ìjọba ìbílẹ̀ Kasia, ìpínlẹ̀ Kaduna. Olùgbé kan tí kò fẹ́ dárúkọ ara rẹ̀ sọ wípé àwọn adàlúrú yìí ya wọ inú abúlé pẹ̀lú ọkọ̀ alùpùpù bí wọ́n ti mórí lé ilé olórí ìlú tí wọ́n sì yìnbọn pa á kí wọ́n tó wá kàn sí ilé tí ó wà nítòsí jí àwọn mẹ́ta gbé. Ó sọ fún akọ̀ròyìn wípé àwọn ọ̀dọ́ pera wọn jọ tí ọwọ́ fi tó ọ̀kan lára àwọn adàlúrú yìí lẹ́yìn tí ó jábọ́ lẹ́yìn alùpùpù. Lẹ́yìn náà ni wọ́n yọ̀ǹda rẹ̀ fún àwọn ológun. Agbẹnusọ ọlọ́pàá ASP Hasan Mansur kò gbé aago rẹ̀ ta láti fìdí ìṣẹ̀lẹ̀ yìí múlẹ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Àwọn tí ọ̀rọ̀ kàn ti ń béèrè fún ìdá 10 nínú ọgọ́rùn-ún 10% iye tí ó ń wọlé láti agbègbè tí wọ́n ti ń wakùsà ohun àmúṣọrọ̀ fún àwọn ará agbègbè tí wọ́n ti ń wakùsà kí àwọn náà lè jẹ nínú àǹfààní ohun àmúṣọrọ̀. Bákan náà ni wọ́n dá àbá àtúnsan owó lẹ́yìn ọdún 10 10 years renewable mining lease yàtọ̀ sí ọdún 25 tí wọ́n kọ sínú ìwé òfin ìwakùsà fún ọdún 2007. Wọ́n sọ èyí níbi ìdánilẹ́kọ̀ọ́ ìta gbangba tí wọ́n pe àkọlé rẹ̀ ní Nigerian Mineral Development Company Limited Bill 2023 and Minerals and Mining. Ètò tí ilé ìgbìmọ̀ aṣojú-ṣòfin lórí ohun àmúṣọrọ̀ ṣe àgbékalẹ̀ rẹ̀. Wọ́n dá lábàá wípé kí wọ́n máa ṣe àgbéyẹ̀wò òfin yìí lóòrèkóòrè. Bákan náà ni wọ́n ní kí òfin yìí fi ààyè gbà kí àwọn ará agbègbè sọ ohun tí wọ́n fẹ́ fi owó ọ̀hún ṣe láì jẹ́ wípé wọ́n ń là lé wọn lọ́wọ́. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Leadership tó jáde lónìí. Joseph Aloba tí í ṣe bàbá olóògbé olórin Ìléríolúwa Aloba tí gbogbo ènìyàn mọ̀ sí Mohbad ti sọ wípé olóògbé ọmọ rẹ̀ kò fi taratara gbà wípé òun ni òun bí ọmọkùnrin rẹ̀ Liam kí ó tó ṣàgbákò ikú òjijì nínú oṣù kẹsàn-án ọdún 2023. Aloba ṣe àfihàn yìí nígbà tí ó farahàn lórí ètò asọ̀rọ̀mágbèsì tí wọ́n pè ní Brekete Family pẹ̀lú olóòtú Ahmed Issa ní ìlú Àbújá. Lórí ètò tí akọ̀ròyìn tẹ̀lé ní ṣísẹ̀ntẹ̀lé ni Aloba ti sọ wípé oríṣiríṣi ìpòrúurú ọkàn ni Mohbad ní lórí ọmọ kan ṣoṣo tí ó bí tí ó yọrí sí àríyànjiyàn láàrin òun pẹ̀lú ìyàwó rẹ̀ Wùnmí. Ó ní èyí jẹ́ ìṣòro kan gbòógì nínú ayé Mohbad. Bàbá Mohbad fi kún un wípé nínú gbogbo ohun tí òun rí ṣàjọ ni òun fi mọ̀ wípé èdè àìyedè lórí ẹni tí ó dáṣẹ́ ọmọ rẹ̀ wà láàrin Mohbad àti aya rẹ̀. Bákan náà ni Aloba ṣe àpẹẹrẹ ẹ̀rí tí àwọn tí ó súnmọ́ Mohbad jẹ́ ní ilé-ẹjọ́ kòrónà. Àwọn bíi Spending àti Primeboy náà ṣe àwáwí wípé èdè àìyedè tó nípọn wà láàrin Mohbad àti Wùnmí lórí ta ni bàbá ọmọ tí wọ́n bí kí ó tó fi ilẹ̀ ṣaṣọbora. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Leadership tó jáde lónìí. Ààrẹ orílẹ̀-èdè United States tí ó tún jẹ́ olùdíje du ipò ààrẹ lábẹ́ ẹgbẹ́ òṣèlú Democratic nínú ìdìbò tó ń bọ̀ lọ́nà, Joe Biden ti fi ẹ̀sùn kan ọlọ́rọ̀ jùlọ lórílẹ̀-èdè Amẹ́ríkà Elon Musk wípé ó ń gbìyànjú àti ra ìbò fún akẹgbẹ́ rẹ̀ láti ẹgbẹ́ òṣèlú Republican Donald Trump, lẹ́yìn tí ìyẹn jẹ́jẹ̀ẹ́ láti gbé owó kalẹ̀ fún àtìlẹ́yìn Trump láti di ààrẹ.
Ìròyìn jábọ̀ wípé Musk gbèrò láti dá owó tí ó tó £50 mílíọ̀nù £45 million lóṣooṣù fún àpò ìkówójọ ìpolongo ìbò ààrẹ fún Trump. Nígbà tí ó ń fèsì sí ìgbésẹ̀ yìí ní Biden ní òun kò nífẹ̀ẹ́ sí bí Musk àti àwọn ọlọ́rọ̀ ẹgbẹ́ rẹ̀ ṣe ń gbìyànjú àti ra ìbò fún ààrẹ àná Trump. Ó wáá rọ àwọn ará ilẹ̀ Amẹ́ríkà kí wọ́n kó owó sí àpò ìpolongo ìbò rẹ̀ láti ṣẹ́gun Trump. Lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ X ni Biden kọ ọ̀rọ̀ wọ̀nyí sí lónìí. Bí a kò bá gbàgbé wípé àìpẹ́ yìí ni Elon Musk fi òǹtẹ̀ lu Donald Trump lójútáyé lẹ́yìn tí orí kó o yọ níbi ìgbìyànjú àti gbẹ̀mí rẹ̀ níbi ìpolongo ìbò ìta gbangba ní Butler, Pennsylvania ní ọjọ́ Àbámẹ́ta. Ọjọ́ 5 oṣù kọkànlá ni Donald Trump yóò díje pẹ̀lú ààrẹ Joe Biden ní èyí tí a lè pè ní àtúndì ìbò tí ó fẹ́ wáyé lẹ́yìn bíi 70 ọdún tí irú rẹ̀ ti wáyé kẹ́yìn. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Alákòóso fún ètò ìdánwò Joint Admissions and Matriculation Board (JAMB), akàwé-gboyè Ishaq Olóyèdé ti sọ wípé ó lé ní mílíọ̀nù kan akẹ́kọ̀ọ́ tí wọ́n gbà wọlé ní ọ̀nà àìtọ́ sí iléèwé gíga lórílẹ̀-èdè. Olóyèdé sọ èyí lónìí ní ìlú Àbújá níbi ìpàdé òfin ìgbaniwọlé fún ọdún 2023 sí 2024 tó ń lọ lọ́wọ́. Níbi ìpàdé tí a ti rí àwọn adarí iléèwé gíga lórílẹ̀-èdè pẹ̀lú àwọn tí ọ̀rọ̀ kàn ni wọ́n ti ṣe àgbékalẹ̀ gbèdéke tí wọ́n fi gba akẹ́kọ̀ọ́ wọlé sí iléèwé gíga. Olóyèdé ní àwọn ìgbìmọ̀ ti ríbi yanjú 600 nínú 1 mílíọ̀nù akẹ́kọ̀ọ́ tí wọ́n gbà wọlé lọ́nà àìtọ́. Ó ní ọ̀pọ̀lọpọ̀ akẹ́kọ̀ọ́ tí wọ́n gbọ̀nà ẹ̀bùrú wọlé yìí ni wọn kò ní ojúlówó èsì ìdánwò tí ó lè mú wọn pegedé fún iṣẹ́ tí wọ́n gbà wọ́n wọlé fún. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi ní ìrọ̀lẹ́ fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá wa subscribe sójú náà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.